as much as tó bá ti ń ṣe dáadáa òun dúpẹ́ lọ́wọ́ mi nìyẹn kì í ṣe tí òmòrè tí ò tẹ̀ mọ́ àtọwọ́ kan yẹn. Can you just imagine? Kọ́ládé míyàn wá bá mi nulẹ̀ pé kèmi máa help ẹ̀. Kọ́ládé gbogbo wàhálà tí mo ṣe lórí ẹ̀ méjèèjì ó ti yó tán àbí ó wá bẹ́kùbẹ́kù kiri. Okay. ẹ wò wá tí mi mú igbó inú mi ò dùn Kọ́ládé máa ń bá ilé yín pa olè yín lórí mo ti máa ń sọ. Kọ́láwọlé má dá sí you know me now má treat fọkọ bẹ trust me. bọ̀bọ̀ àǹtí mi ọlọ́run ẹ̀wò ẹjẹ́ kí. nígboro skeleji everywhere ló pè ní you understand but síwájú láti pọ̀ jù àwa ló pè ní jígòlò ó gẹ̀tẹ̀ jígòlò àfi a máa ń jígòlò that is oh sorry we dey lost then jai àwọn obìnrin wọn ní kókósù lápò àwọn máa wá lo nǹkan tí àwa ní a máa fi wá gbà kan tí àwọn ní. Sister, you have to listen to me. Will you shut up? You only ọlẹ yìí olùkọ́ ayé ti bàjẹ́ kí ló fẹ́ sọ jáde olùkọ́ ló dúró tẹ̀sí wá báyìí wọ́n ní ìwọ ló ń ṣe jìngólò ó ṣe jìngólò kí ló fẹ́ kí mi kí fún ẹ. àwọn tó fún information of fún yín. ọmọ ló sọ̀rọ̀ rẹ̀ ọmọ ṣe tó ṣe ọmọ ẹgbẹ́ jìngólò náà bọ́ ìsìn ẹ tí wọ́n bá ṣe jìngólò kí ló ṣe ní mix wọn. Ẹgbẹ́ wọn tó wá fún information máa ń gbọ́ náà bọ́ ẹ̀dùn salary lórí ta market junction. Sísá mi ibẹ̀ òjìnà tó ń tẹ̀ ọ̀mì náà ṣé mi lè jáde mọ́ ni. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yìí ni tí kò mọ ká ẹ̀mí bá ló ṣe é dì náà tí bá gba ẹ̀mú bíbá ò lè dé ọ̀rọ̀ kọ̀ọ̀kan sọ láíláí ìwọ lórí burúkú yìí náà mo ti ń wọlé níjọba ẹ̀ka sí ọkùnrin tí ń wọ ẹ̀ bó ṣe ń jù wá jẹ́ orí sọ̀tún àlọ́ yẹn. Kàbálì ìbọn tó rọra kàbálì. Bó sísá mi owó tẹ̀ fún mi náà mo ń ná náà. Owó tí mo ń pẹ́ mọ́ ọkọ tó lè fowó tí mo ń pẹ́ ṣe wọ́n tún bá ẹ̀ka bálì. Are you mad? Are you crazy? Bó sísá mi. Don't you you bastard. You slapped me. I don't slap you over and over again.